ó ń sọkúsọ kan wá pé ikú ànábì sallallahu alaihi wasallam kò bà wọ́n lọ́kàn jẹ́ ìyẹn nípa àwọn sàhábà ẹ dákun tọ́kìyàn ọba tó bàjẹ́ bó ló tún ṣe fẹ́ sí ọkàn bàjẹ́ débi pé ẹni tó bá tó kó sọ pé ànábì kú ọ̀rọ̀ nípa kásálámà ìgbà wa lákòókò wọ́n látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lánàbì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní la tadkhulul jannata hatta tu'minu ẹ ò ní wọ aljanna títí tẹ́ ò fi gbàgbọ́ wala tu'minu ẹ ò sì ní jáni tó gbàgbọ́ hatta tahabbu títí tẹ́ ò fi máa fẹ́ràn ara yín awala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum ẹ ò yá jẹ́ kí n tọ́ka sí nǹkan kan fún yín eléyìí tó ṣe pé tẹ́ bá ṣe ẹ ò máa fẹ́ràn ara yín afshu salama baynakum ẹ máa tàn sí sálámà ká láàrin yín al-Imam Muslim ńlọgbà wa ìgbà wa yìí ń tọ́ka sí òdodo eléyìí tí gbogbo wa gbọ́dọ̀ gbàgbọ́ ẹni tí ò bá ma kọ́ ma látòní lọ ikú alìjánná kò sí fún káfìrí alìjánná kò sí fún àwọn aláìgbàgbọ́ kò sí fún àwọn alágàbàǹgebè níṣẹ́ lọ́lọ́ ẹlẹ́dàá wa ló gbé alìjánná kalẹ̀ fún àwọn mùsùlùmí àwọn mùmíní àwọn olùgbàgbọ́ òdodo àwọn ní alìjánná jẹ́lé wọn kò sí bí wọn ti ṣe lè jẹ́ kó dáa tó nínú nǹkan tó a jẹ́ pé kìí ṣe olùgbàgbọ́ òdodo tí ó ra alìjánná wọ̀ alìjánná Allahu dá ó sì ya àwọn ẹni tó ń dá pé wọ́n wọ̀ ọ́ yà wọ́n sọ́tọ̀ nínú àwọn ọmọ anabi Adam aleyhi salam abẹ́ Allah kọ́dà kókó sọ alọ́kan nínú wa alìjánná yìí wọn náà ní daru karamatillah ilé àpọ́nlé Allah tó lọ́wọ́ ti máa ń sàpọ́nlé àwọn ẹni tiẹ̀ abẹ́ Allah kọ́ máa ṣe lé wa kò sí bó ti ṣe lè wà alìjánná tó o bá gbàgbọ́ kò sì sí ọ̀nà tó lè gbà débi gbàgbọ́ àfi kó jẹ́ mùsùlùmí nítorí pé ńgbà tí wọn bá jẹ́ mùsùlùmí eléyìí jẹ́ ìpele kan nínú ìpele ẹ̀sìn islam mẹ́tẹ̀ẹ̀ta alìsílám ẹ̀sìn ní tọ́tọ̀dọ̀ Allah wa ṣùgbọ́n àbí ìpele mẹ́ta ìpele alákọ̀ọ́kọ́ ni alìsílám eléyìí tó ṣe pé tolórí tẹlẹ́mù gbogbo ẹni tí wọ́n ń ṣe islam a ò gbọ́dọ̀ fẹ́ ìpele yìí kú lọ́dọ̀ wọn wọn náà ni alistislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'a wal-khulusu min ash-shirki wa ahlihi kásọ sẹsílẹ̀ fún Allah níbi ṣíṣe láàṣọ ọ̀kan ṣoṣo nínú ìjọsìn kásì jáde tó ṣe pé àgbàfà fún níbi mímọ̀ tẹ̀lé àwọn àṣẹ rẹ̀ gbogbo tó lọ́wọ́ bá ní ká ṣe ká máa ṣe gbogbo tó bá ní ká pàtì wal khulusu min ash-shirki wa ahlihi kásì bọ́ lọ́wọ́ ìṣẹbọ àtàwọn ẹlẹ́bọ àwọn nǹkan mẹ́ta yìí oníjà al-Islam tí ó bá yí ọ kọlọmọ bẹ́ẹ̀ lónìí ẹni tí kò gbàfà fún Allah nípa kó ṣe ká ṣoṣo nínú ìjọsìn yọ ẹ̀kọ́ lẹ́bọ lẹ́rù ó tún jọ́sìn fún kàmí yàtọ̀ sí Allah kò bá jẹ́ pé mọ́sálásí ní tẹ́ni sí ti ń sùn ẹ fi yẹ pé kìí ṣe mùsùlùmí káfíìrì ọ̀sẹ̀ bọ́ ni òun náà ni kó jẹ́ pé Allah nìkan lọ bá dòwò pọ̀ lọ ń jọ́sìn fún ọ jọ́sìn fún kàmí yàtọ̀ sí Allah ó bá jẹ́ pé ojogún bá nǹkan míì lọ́dọ̀ àwọn bàbá ẹ àwọn ìyá ẹ táwọn ń sìn yàtọ̀ sí Allah wọ́n gbọ́dọ̀ pátì lópin ìgbà tí wọ́n ti sọ pé mùsùlùmí ni wa torí pé olúwa sọ pé lámì òdodo wọ́n ń jọ́sìn Allah ṣùgbọ́n gbogbo ẹni tí kì bá ti ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà kankan kọ́ ló sọ wọ́n dẹni tí ì ṣe mùsùlùmí bí ìbá ṣe pé wọn àmọ́ jọ́sìn fún Allah àbí kó tiẹ̀ jẹ́ pé wọ́n ń jọ́sìn fún ṣùgbọ́n wọ́n tún jọ́sìn fún kàmí pẹ̀lú ẹ̀ níjọ́ tí èèyàn bá ti wà báwọn ọ̀sẹ̀ bọ́ ni wọ́n máa ń pè wọn kì í ṣe mùsùlùmí lórí rẹ̀ tawhidi rẹ̀ kò gbọ́dọ̀ tẹ̀tì ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó wárí ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí rẹ̀ kó dìímú gidigidi kó mẹ́jọ kó jábọ́ mọ́ lọ́wọ́ èèyàn kì í fi àwàdà ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ kó fi mú tawhid kí tawhid yẹn kọ́ra ìjókòó sí lọ́dọ̀ hadha huwa al-islam wal-inqiyadu lahu bit-ta'a àwọn àṣẹ tó ló wá fi pa wá ọ máa tẹ̀lé ìsìnkú ọmọ fi tipa làbà àwọn àṣẹ Allah ọmọ wa sọ pé mùsùlùmí ni ọ mùsùlùmí rú èwo Allah azza wa jalla pa ọ́ láṣẹ ọ̀tẹ́lé ọkọ̀ fún ọ láti ṣe nǹkan kan lọ rọ́ọ̀lù báwo ló sọ wá fẹ́ pera rẹ ní mùsùlùmí kí ni wọ́n ń pè ní islam ní àgàn lọ́dọ̀ rẹ̀ torí rẹ̀ gbogbo if'al la taf'al ó mójútó gbogbo if'al ṣe báyìí wọn náà máa ṣe la taf'al ó gbọ́dọ̀ ṣe àgbọ̀dọ̀ kàn mẹ́ nǹkan pè ní islam nu abala kejì nu wal khulusu min ash-shirki wa ahlihi kọ́ bọ́ lọ́wọ́ gbogbo ṣẹbọ sí Allah ó gbọ́dọ̀ lẹ́bọ lẹ́rù bí tí olè kéré ma tó wọ́n lọ́gùn rẹ̀ fún ọ lójoojúmọ́ wọ́n máa dàmà nígbà tó bá kú tó dèrò sáré wàá dàmà kó bùkátà wáàzì má nítorí pé ikú gangan fúnra ara rẹ̀ ó tó lólùkìlọ̀ fún ni kí náà ń pè wáàzì kìlọ̀ ikú ti tó lólùkìlọ̀ torí de eléyìí báyìí ọ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ gbogbo ẹbọ gbogbo ọ̀sà ọ gbọ́dọ̀ fi nǹkan kan sorogún sí Allah nínú ìjọsìn nítorí de eléyìí báyìí ọ ní ẹ ìwọ ọmọ sí nǹkan kan ju ikú nǹkan gbé ẹ̀kú eégún wọn lọ òun ṣe eégún ọmọ pé eégún yẹn náà wọ́n ń bọ nǹkan kan ní nígbà léegun kí ni wọ́n máa ń ṣe ń bẹ̀ kò bá jẹ́ pé eré orí ìtàgé dírámà ọ̀nà léegun bá dé àmọ́ wọ́n ń bọ ni
wọn bọ nítorí pé gbàtẹ pé lárọ ọrùn síbẹ̀ nìkan lẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ ní tẹ́ǹjọ́ ń gbádùgbò tẹ́ǹjọ́ ń gbélé ẹ bá tán gbogbo èèyàn jẹ ẹ lè tanra yín jẹ àbí báwo ló ń ṣe fẹ́ járọ ọrùn ló ṣe pé níbi tó ti gbá kí lọ ti ń dẹ́rù àwọn èèyàn ọ̀kadà gbá ó ṣèṣe ó ní kó máa gbóhùn lọ sí teaching hospital báwo kí wọ́n tó fẹ́ ṣe fárọ̀ ọ̀run ibọ̀rùn ló ti wá wọ́n tún wá tọ́jú ara ọ̀run pé kó má gba rẹ̀ lọ sọ́run bíi ti báwo bọ́dá lápá bọ́dá lẹ́sẹ̀ kó máa lọ sọ́run rẹ̀ tó ti wá náà ẹ̀tàn jẹ́ burúkú torí ẹ̀ wọ́n á sọ pé eégún nìkan ló ń gbé fanta mushrik ọ̀sẹ̀ bọ́ ni ọ́ orò lásán ló ń ṣe fanta mushrik kò sí lásán nínú ẹbọ ọgbọ́dọ̀ pa gbogbo ẹ̀ tì wa bihadha takunu musliman nígbà tó bá tó ní nǹkan mẹ́ta ìlú tó jẹ́ mùsùlùmí káàkiri sára gidigidi ọ̀pọ̀lọpọ̀ ń tara wọn dànù wọ́n rò pé àwọn ń ṣe islam ẹrù pẹ́sì ẹ̀tàn jẹ́ ní islam pẹ̀lú islam ọ̀gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe eégún ọ̀gbọ́dọ̀ jẹ́ni tí ń sọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ni tí ń bá wọn bóòsà ọ̀gbọ́dọ̀ jẹ́ni tí ń bá wọn pín kàmí yàtọ̀ sí Allah pẹ̀lú islam ọ̀gbọ́dọ̀ má pọ̀fọ̀ pẹ̀lú islam ọ̀gbọ́dọ̀ má pògèdè ọ̀gbọ́dọ̀ má payájọ́ àfi kó jẹ́ pé islam ò fi ọlẹ̀ islam kì í bẹ pẹ̀lú èèyàn nígbà tí èèyàn bá wà ní kókó wà jákujáku ọ̀ jẹ́ni tó ṣe pé ọmọ nínú ọmọ níta ó dúró déédéé ọ̀ lẹ́bọ̀lẹ́rù ẹni wọ́n fi máa pè ọ́ ní mùsùlùmí hadha huwa al-islam ìgbà tí yẹn bá ní islam ẹni yóò tún láǹfààní àti gbéra pa lọ sí ìpele kejì tó tún ga jùlọ òun náà ni al-iman òun náà ni i'tiqadun bil-janan wa qawlun bil-lisan wa 'amalun bil-jawarih yazidu bit-ta'ah wa yanqusu bil-ma'siyah al-iman òun náà ni ta aládìí sọ́kàn rẹ̀ nínú ọkàn wa táǹsì lè ń wí jáde lórí ahọ́n wa táwọn aforíkè wa táwọn fi ń ṣe wà kú pẹ̀lú ẹ̀ hadha huwa al-iman yazidu bit-ta'ah ní gbogbo ìgbà tí wọn bá ń tẹ̀lé ti Allah ìmánì ó máa lékún wa yanqusu bil ma'siyah ó máa dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọn bá ń dẹ́ṣẹ̀ ìmánì rẹ̀ ó máa dínkù. torí ẹ eléyìí ní ìpele ẹlẹ́kejì anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní la tadkhulul jannata hatta tu'minu ẹ ò ní wà aljanna ṣáájú kó tó di pé gbàgbọ́ ẹ ò ní wà aljanna títí tẹ́ fi gbàgbọ́ aljanna kì í ṣe ilé àwọn kèfèrí lè máa dúnra rẹ̀ nínú kọ́ máa fi ra rẹ̀ lọ́kàn balẹ̀ lórí rọ́ torí pé ayé ni rọ́ ma ṣùgbọ́n lọ́la gbẹ́ndàlù kìyàmà lọ́jọ́ tí gbọ̀ngàn sọ tí ó kodoro òdodo hàn tó ṣe pé àwọn gbogbo kálukú òun náà ti ríran rí gbogbo nǹkan tí ó ń dawọ́ bò tó yí ohun tí ọ̀fẹ́ kó yẹ lómi lọ́jọ́ pé tó ń tí bó ti ṣe yóò náà kò wúlò fún nítorí pé kò fi ṣe wà hù ó lóun sáfẹ́nu aráyé àti gbọ́ níbi táwọn bá ìṣe kèfèrí dé yìí kó wọn á jí láàárọ̀ ojúmọ́ kan kó wọn sọ pé òun ti pa ìlànà tó ń wádà òun ti di mùsùlùmí nǹkan tìjú ńlá ni sójú òsì ní tí ọtọ bá wọ jahannam sójú òní tí ọtọ bá wọ jahannam eléyìí nǹkan ní tìjú ńlá táyé ń bí ó ti káwọn èèyàn máa wẹnu sí ọlá lọ tójú kó máa bọ̀ ọ́ jẹ́ lọ tójú kó máa bú ọ lọ ni wọn nínú kan tó ń fi ọ sí nítorí pé wọ́n ti gba Islam wọ́n bọ̀ ọ́ jẹ́ lọ́ba tán títí ìjọ́ mélòó náà ni wọ́n fi sọ́ tó fi sún wọn. ọwọ́ akọ nítorí ẹnu àwọn èèyàn oródodo ńlẹ̀ ọ̀tẹ̀lé ọ̀ntara rẹ̀ dànù yọ padà yọ pé títàn lọ tanra rẹ̀ dànù tọ́ba di pé ikú bá mú ọ lọ. kò sí àlùjánnà fẹ́ni tí kì bá ṣe mùsùlùmí lọ́ngbọ̀n o àbí tọ́ba níbomi tẹ́yìn fẹ́ wọ̀ kò sì síbomi tọ́ba dal qiyamah lọ́rùn yàtọ̀ sí àlùjánnà àbí kọjá olùwà kọ́ mọ́ sí wa lọ́mọ náà torí ẹ̀ wọ́n kì í fi àbòsí wọn fi ṣe Islam àbòsí wọn fi ṣe Islam kọjá kó ju ayé lásán ló fi jẹ́ mùsùlùmí tó dára rẹ tó bá ti wà ní kọ̀rọ̀ níbi tó ju ẹnìkan ò rí ọ ó tún sọ pé nǹkan mi ló ń ṣe nítorí pé ojú èèyàn lè má tó ọ ó lè má rí ọ ṣùgbọ́n ju Allahu azza wa jal kò síbi tí ó tó kò síbi tí ó rí kò sẹ́ni tí ó rí. wala taktumanna Allaha ma fi nufusikum gbogbo tí ń bẹ́ẹ̀ náà mi yàn lè gbé pamọ́ sí Allah li yakhfa wa mahma yuktami Allahu ya'lamu ẹ ti kọ́ pamọ́ ẹ tún gbé pamọ́ sí gbogbo bó tilẹ̀ kọ́ pamọ́ tó Allah mà torí pé olúwa ẹlẹ́dàá wa alimun bi dhati sudur ọmọ gbogbo tí ń bẹ́ẹ̀ nù báyà kálukú wa torí ẹ ó lè wà lìjánà àfikọ́ gbàgbọ́ wọ́n tan ara rẹ̀ dànù wọ́n sọ pé nítorí pé ìwé mọ̀ọ́kà ya Rabb iná lọ́ fani fi mà nípa ìmánì wọ́n lọ́gùn rẹ̀ fún lójoojúmọ́ wọ́n sàlàyé rẹ̀ fún gbogbo gbà ìwọ lókù tó gbọ́ tó gbà agídí lọ́n bá ká wọ́n tan rẹ̀ dànù lórí sọ pé ya Rabb níta jẹ́ là ń bá ká láyè òjò ńlá fàní láti gbọ́ nípa ọ̀rọ̀ Allah wallahi irọ́ lọ pa nítorí pé wọ́n sàlàyé àlàyé yẹn gan lé ọ ní gbogbo ibi tó bá lọ ń lé ọmú ń lé ọrí ọ̀n wọ́ ọrí tó kí wọ́n lọ fẹ́ sọ kò sí nǹkan tó fẹ́ sọ ẹ ní wàlì jẹ́nà ṣáájú kó tó di pé gbàgbọ́ mọ́jẹ̀mú ni ẹni tó bá fẹ́ wàlì jẹ́nà ọjọ́ ayé wa kéré gan téèyàn bá lo ẹgbẹ̀rún kan ọdún ó kéré wàláhì téèyàn bá lo ẹgbẹ̀rún kan ọdún ó kéré ìgbà tí màlẹ́kà kú tó wá bá anabi Musa aleyhi salam tó wá sọ pé Allah ní kí n mẹ́mì rẹ wa inú bí anabi Musa aleyhi salam wọ́n di ìgbà tí wọ́n dirú màlẹ́kà kú ẹyinjú bọ́ màlẹ́kà kú wa mú ẹyinjú yẹn ó mú lọ bá Allah bá dójú rẹ̀ padà Allah wa ni kó padà lọ bá nàbì Musa aleyhi salam dáhùn pé ikú dandan ni kú kò sóògùn kan tó lè rí sèṣì Allah wa ni kó sọ fún màlẹ́kà kó sọ fún nàbì Musa aleyhi salam pé tẹbi kọfẹ kú náà lọ fa gbogbo òbínú tó débi kó agbá màlẹ́kà kú létí ojú yọ sí wàhálà lọ́sẹ̀ fọwọ́ lé ẹ̀yìn màlúù
gbogbo orun tọwọ́ rẹ̀ bá lẹ́yìn màlúù á fi fún ọ lọ́dún kan sẹ́mi kọ́dún kọ̀ọ̀kan yọ pọ̀ bàjẹ́ tọ́ Ànábì Mùsá ní tí mo bá lo gbogbo ọdún yẹn kan náà ó tún kú lẹ́yìn rẹ̀ náà báyìí l'Ànábì Mùsá sọ fún màláíkà kó kọ́kọ́ máa mú un lọ rẹ̀ ni àfọ̀ onítìrọ̀ àyìnfín sọ pé walaw 'ishta alfan thumma alfayni ba'daha fala budda min yawmin tasiru ila al-qabr tó bá lu ẹgbẹ̀rún kan ọdún láyé tó tún wá lu ẹgbẹ̀rún méjì lẹ́yìn rẹ̀ ó dẹ̀ ẹgbẹ̀rún mélòó ẹgbẹ̀rún mẹ́ta kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ kan bọ̀ náà ọjọ́ kan tó ṣe pé inú sàárè náà lọ padà lọ torí ẹ̀ ká lọ́ọ́ máa báwọn ká lọ́ọ́ máa ikú ń bẹ wọ́n lọ́ọ́ wò pé bẹ́ẹ̀ ọmọdé ni ọ́ ikú ìsì pẹ́ta lójú ran wọ́gẹ́ bí ẹ̀ta bí ọba pọ̀ lójú ran àpọ̀ lójú fò ikú ọ̀pọ̀ náà ní lọ́jọ́ kan lan yabqa min malikin kalla wala malakin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan sí tí ó ṣẹ́kù màláíkà kan sí tí ò ní kú ànábì kan sí tí ó máa ṣẹ̀mí láíláí Olúwa ní wa ma ja'alna li basharin min qablika al-khuld afa in mitta fahumul khalidun a ò ṣe pé yóò máa bẹ láíláí rí fẹ́nìkan tó jẹ́ abara ṣáájú wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí wọ́n bá kú àwọn oníṣẹ́ fi kú dẹ́rù bọ̀ táwọn máa bẹ láíláí ni àwọn náà ní bẹ láíláí torí ẹ̀ nígbà tí wọ́n tún fọ́ kú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí eléyìí tó da omi tútù sí kálukú lọ́kàn tí ara kálukú rọ̀wọ̀ lọ́kàn kálukú bàjẹ́ Umar radiyallahu anhu ọkàn rẹ̀ bàjẹ́ gbọgbẹ́ débi pé ó ní gbólóhùn pànàbì kú nǹkan ẹ̀ ń bá tún sọ òní òkú ìwọ sáà ti pànàbì kú ó rí bó ti ṣe kú ìyẹn ni pé wọ́n bẹ orí ẹ̀ ní ó sì lè máa pànàbì kú kálukú bá dákẹ́ torí pé tí a bá sọ pé Umar kò ní í ṣe bẹ́ẹ̀ bẹ́yàn lórí tó bá lọ bẹ́yàn lórí ńkọ́ àṣèṣì bẹ́ni lórí ọwà àṣèṣì dá orí padà sọ́rùn kò sí torí ẹ̀ kálukú dákẹ́ ọwọ́ awí tán ó ń sọkúsọ kan wá pé ikú ànábì sallallahu alaihi wasallam kò bá wọn lọ́kàn jẹ́ ìyẹn nípa àwọn sàhábà ẹ dákun tọ́kì yẹn ọba tó bàjẹ́ bó ló tún ṣe fẹ́ sí ọkàn bàjẹ́ débi pé ẹni tó bá tó kó sọ pé ànábì kú níbi tí ọkàn Umar bàjẹ́ dé báyìí kẹ́kẹ́ paríire ọ̀sẹ̀ tó lè sọ̀rọ̀ ma Abubakar bá dé ó bá rí ibi tí Umar ti ń pẹ̀tọ́ látàrí ìbínú tí ń sọ pé ń bá pa ànábì kú ní òkú ń bá wọlé lọ ọba bíi tí wọ́n tẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sí wọ́n wá fẹnu kó ànábì sallallahu alayhi wa sallam wọ́n á ní wa ànábì ó dùn láàyè àti lókù Allah ò ní fikú mi ìfipá ọmọ torí pé ẹyọ kan náà ni Abubakar wá jáde wá ta wọ́n ń ka ọ̀rọ̀ Allah wọ́n ní wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum wa man yanqalib ala 'aqibayhi falan yadurra Allaha shay'an wa sayajzi Allahu ash-shakirin subhanallah Muhammad sallallahu alayhi wa sallam kò jẹ́ nǹkan kan bí ìbá ṣe ìránṣẹ́ kan tó ṣe pé àwọn ìránṣẹ́ ti kú ṣáájú ẹ̀ kìí ṣe ẹni tí ìjẹ́ èèyàn rẹ̀ yàtọ̀ sí ìjẹ́ èèyàn àtàwọn ẹni tó ti síwájú kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí ni ó tọ́ kú o tó báwọn ṣe tọ́ kú o náà tọ́ kú o yóò kú àwọn ìránṣẹ́ tó síwájú kú òun ò ṣe ní kú ṣé tí Ànábì bá wá kú àbí wọ́n ti ẹ̀ ṣe kú pa lẹ́yìn ọba sọ pé ẹ̀ṣẹ̀ Islam mà Olúwa ń bi wá léèrè Olúwa ní ẹni tó bá lóun ṣe Islam mà nítorí pé Ànábì kú ara rẹ̀ nìkan oní ó ṣe ní sùtá o kò ní kankan tó fi lè ṣe Allah ní sùtá àwọn olùfọpẹ́ fún Allah àwọn olùjọ́sìn fún ní gbogbo ìgbà tí wọn ò ti torí pé Ànábì kú wọn fi Islam lẹ̀ àwọn Olúwa san lẹ́san ara Umar wa tutù gbogbo èèyàn ní Madina wọn á gbọ́ àyà yun bí ìgbà tó ṣe kó ní lọ sọ̀kalẹ̀ àyà tó ti sọ̀kalẹ̀ tipẹ́ torí ẹni àbùkátà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn ní gbogbo àyíká yìí ní gbogbo ìgbà àwọn tí wọn máa rán wa létí tá a bá gbàgbé àwọn tí wọn máa tún wa ṣe tá a máa ń ṣàṣìṣe àwọn tí wọn máa pàkíyèsí wa ká padà sójú ọ̀nà nígbà tá a bá ń fìgbẹ́ sọ̀nà àwọn tó pè wá kójú pé nígbà tó rí bá fẹ́ dàrú àbùkátà àwọn olùmọ̀ kọjá má ti sọ ń bùkátà oúnjẹ àtomi lọ nítorí pé olùmọ̀ àwọn ló máa ń jẹ́ kí ọkàn jí àwọn ni kì í jẹ́ kẹ́mi okú má láàyè lára àwọn ni kì í jẹ́ kí ọkàn dógùn títí ọba ti sólùmọ̀ láwùjọ ọkàn máa dógùn ẹni láǹfààní àti gbọ́rọ̀ Allah ẹni láǹfààní àti mọ̀ nípa ẹ̀sìn òdo lásán lẹ́ẹ̀ máa báyìí ojú ó dúdú ju àtùpà inú àtùpà lọ ọ wà máa rò pọ̀ gbọ́n nígbà tó ṣe pọ̀ gbọ́ bàjẹ́
Abubakar káyà yìí ó dàbí ìgbà tó ṣe pé Allahu kò tí ì sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ wọn á gbọ́ ara kálukú wa tutù nítorí pé Al-Qur'ani tẹ́lẹ̀ yẹn ọ̀rọ̀ Allahu ni eléyìí tó ṣe pé òdodo ni tó ṣe pé gbogbo nítorí bá takò ní òní jódodo eléyìí túmọ̀ sí pé ikú ń bẹ Ànábì sallallahu alaihi wasallam kú àwọn sàhábà wọn ṣaláìsí tó àwọn akúrú ntùnkọ àwọn náà kú ẹni tó bá dáadáa kú láyé àwọn ń rí dáadáa báyìí nínú sàárì wọn ń retí kálukìyàmọ̀ òde kódà àwọn ń retí rẹ̀ pẹ̀lú kájú torí pé àwọn ti rí dáadáa wọn ń pe àlìjẹ́nà aláwọn fẹ́ wọ̀ kódà pé kálukìyàmọ̀ òde àwọn tá a sì wà láyé ẹ̀yin ọ̀fẹ́ kú ẹ̀yin sọ pé ya Rabbi dúnìyà mọ́mú akóńbí bí ìdùn ọ̀dà àwọn tó ti kú táwọn ti rápẹ̀rẹ̀ pálí jẹ́nà làwọn wọ̀ àwọn ń bẹ Allah pé ya Rabbi aqimi sáà ìwọ Olúwa jẹ́ kí gbẹ̀ndà kìyàmọ̀ òde báyìí ẹni tó wà lọ bá burúkú pàdé nǹkan nínú sàárì tiẹ̀ wọ́n máa sọ pé ya Rabbi la tuqimi sáà ìwọ Olúwa mẹ́jẹ gbẹ̀ndà kìyàmọ̀ òde láíláí torí pé ìjọ táwọn kò nánu akramakumullah tiwa náà ń bọ̀ nítorí ẹ̀rí ògbà wọn máa ń ṣàdúrà pé máa máa báyà wọn ronú pàtùmá rẹ̀ ṣàdúrà yẹn téèyàn bá kú tí wọn á lọ bá wọn kẹ́dùn ẹ̀rọ àwọn téèyàn kú fún àwọn náà máa dá kíkí padà pé ọjọ́ ayọ̀ láì gbà kí lẹ́fọ̀ọ́jọ́ ayọ̀ gbà ṣe ẹ̀ ń ronú pàtùmá dùn àbẹ́ ronú ẹni ọjọ́ ayọ̀ láì gba ikú àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí kí lẹ́lẹ́gbà lọ́jọ́ ayọ̀ jẹ́ pé ọjọ́ ayọ̀ ní kíkú ọ̀pá yín ẹrunú pàtùmàdùà so lóòótọ́ àwa máa ń bẹ Allah ìpín gbogbo ìgbà tí Allah bá fi wálẹ̀ láyé dá wa sí lórí al-Islam níjọ́ tó bá gba ẹ̀mí wa lórí al-iman àdúrà nàbì ni sallallahu alayhi wa sallam so bí Islam ti ṣe wí nu tó ọba àjẹkọjọ ayọ̀ tí ò ń dunnú tó ń ṣe kínní ni kùtì ẹdí ló mú ọ lọ so ó kù náà ni ọba àjọjọ bànújẹ́ rẹ ó kù náà ni so ẹni tí sì ń bẹ Allah pé ó jẹ́ kó kọ́ dọ̀n sí lórí al-Islam ìjọ tí wọn bá gbẹmí wọn kọ gbẹmí wọn lórí al-iman òun náà nǹkan yóò kù náà kíkù wọn tó dé ẹ tètè gbàgbọ́ ọ ya qawmana ajibu da'i Allah olùpèpè lọ́sọ́dọ̀ Allah ẹ̀yin èèyàn wa ẹ dá lóhùn ẹgbọ́n tí ń pè yín lọ sí díẹ̀ agídí ọ̀dà nǹkan tínú mi ní ń ṣe kò dóríire ẹni tó gbọ́ tó gbà àwọn onímọ̀ ń soríire ẹ ní wọ àlìjánà àfi kẹ́ gbàgbọ́ gbogbo èèyàn ló wù pé kó wọn kú ò láyé yìí pẹ́pẹ́ ilé ayọ̀ ilé ìdẹ̀ra ló ń wọ̀ ṣùgbọ́n kìí ṣe gbogbo wọn ní ọ̀wọ̀ torí pé tí mú ní wọ̀ kọ́ ni gbogbo èèyàn ń ṣe ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ní tí ò ní jẹ́ kó wọ́n wọlé ìdẹ̀ra ilé ayọ̀ tí wọ́n bá kú orí rẹ̀ wọ́n wà wọ́n máa tanra rẹ̀ jẹ́ pé bá ṣe pọ̀ tó yìí tí Ọlọ́run á fi àjẹwà dáadáa ẹ bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ kí wọ́n náà lọ ṣé bó ti lá àlàkalẹ̀ fún pé ń tẹ̀sẹ̀ ni tẹ́yìn bá ti ṣe ẹ̀yin náà máa retí dáadáa ọ lá àlàkalẹ̀ fún pé ọ̀nà tẹ́tọ̀ ni ẹ kọ̀ láti tọ́ kí á lè fẹ́ kọ́ ṣẹlẹ̀ ìbéèrè náà ti sọ pé bó bá burú tó bá bàjẹ́ kó burú lórí rẹ̀ wọ́n tó ti wà lórí al-Islam má fi lẹ̀ o má fi sàwádà má fi gbá parọ́ wọ́n ní àtijọ́ ìyá fẹ́ràn ọ lọ so àfọ̀ ní 20 million so ṣùgbọ́n àwọn requirement rẹ̀ àkọ́kọ́ ni pé kò fi Islam lẹ̀ a'udhu billah kódà kó tó ṣe ní times 100 kó yẹ pé 20 million wọ́n ṣe ní times 100 ó gbọ́dọ̀ fi Islam rẹ̀ lẹ̀ ó gbọ́dọ̀ fi Islam rẹ̀ lẹ̀ wọ́n láwọn máa gbéṣẹ́ bírí sókè fún ọ ẹgbọ́ sẹ́wọ̀n bírí sókè but condition rẹ̀ ní kò ní ṣe Islam a'udhu billahi minash shaitani rajim ó wá fi Islam rẹ̀ sílẹ̀ nítorí kíni iṣẹ́ òjò ìlú lẹ́gbàá mẹ́ tó fẹ́ fi wé àlìjẹ́nà agbọ́dọ̀ fi islam rẹ sílẹ̀ o wọ́n ní àwọn fẹ́ fi ọmọ àwọn fún ọ ṣùgbọ́n condition rẹ̀ ní kó fi islam lẹ̀ a'udhu billah ẹ fún ọmọ yín islam ga ju gbogbo ẹ lọ wọ́n ní actually àwọn ọmọ lọ sí London tó ibẹ̀ ló sì máa gbé àwọn bọ̀ gba ẹ̀tọ́ àti máa gbé bẹ̀ láíláí so àmọ́ condition ni pé ó fi islam lẹ̀ ẹ dákun ẹ máa lọ gbé London yín kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe kí ló dé London báwo bó ni London ṣe dá tó imani bó ló ṣe wá fẹ́ dá ju islam lọ wọ́n á ní kó fi islam rẹ sílẹ̀ wọ́n á sọ pé ó fi islam sílẹ̀ nítorí London má fi islam sílẹ̀ nítorí London nítorí tó bá ṣe bẹ́ẹ̀ ò sí rẹ̀ akramakumullah wọ́n ní tó bá ti lè fi islam sílẹ̀ ó gba mọ́tò ọ̀fẹ́ ó gba ilé ọ̀fẹ́ so wọ́n sì máa kó wá fún ọ lójoojúmọ́ ẹ fọ́ mú gbogbo pàǹtí ẹ̀sìn wo ló ń ṣe gan ẹ̀sìn wo ló ń ṣe ó ṣẹ̀sìn kankan ọ̀ ń tanra rẹ̀ dànù àwọn èèyàn ń ṣẹ̀sìn àríọ́ ń bẹ̀ ó sì ní mùsùlùmí ni ọ́ mùsùlùmí irú èwo ganan rí mùsùlùmí òpùrọ́ lásán lásán ó sí lórí islam torí pé ẹni tí bá ti sojú ṣe kìí ṣe mùsùlùmí ẹ gbàgbé ẹ gbogbo ẹ̀tàn jẹun ìgbà táwọn èèyàn mọ nǹkan kan ni wọ́n máa ń tanra wọn jẹ oníṣe nǹkan kan yóò sọ pé wọ́n paran súnà òun bàbá òun kú má lè má mu ni kọ́dà yóò òun ọ̀gá àwọn alásàlátù ni lásàlátù tí máa lọ ìlú wa sọ ọ́ di kí lọ́ sọ ọ́ dà èyí ṣe pé ńgbà bàbá rẹ ti jẹun wọ́n náà ti jẹun
èsè pé ńgbà bàbá rẹ ti wẹ̀ wọ́n náà ti wẹ̀ kọ́ márùn káyé ìyàtọ̀ ní bàbá rẹ ọ̀tọ̀ ni wọ́n náà tètè ru waziratun wizra ukhra onírú ẹrù ẹ̀ṣẹ̀ bàbá rẹ onírú tiẹ̀ oníkálukú ó gbé orí àtọrun tiẹ̀ wáyé ni kálukú ní òru tiẹ̀ tá ló dilẹ̀ tí wọ́n bọ̀ òru tiẹ̀ pé kíni pé máa dáràn sùn èmi mo mọ́sùká wáyé ni wọ́n á bá ta ní rúkìn oníkálukú ní òru tiẹ̀ ẹ̀ ní wàlìjánà ṣáájú kẹ́ tó gbàgbọ́ sọ eléyìí pé níjà ńlá ni